Yoruba Nation. Yoruba Nation. Ẹ jọ̀ọ́ Koiki Media. Kí lẹ ní fún mega rally tí à ń ṣe ní òní ní Ogun State? Mo dé gbàdúrà pé a máa délé lórí wa láyọ̀. A tẹ̀ ti débẹ̀ kì í ṣe pé ṣẹ̀ṣẹ̀ débẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ dárúkọ yín fúnlé àti ìlú tẹ́ ti wá. Mrs. Sunday Yeyelua láti inú ẹgbẹ́ àwòṣàṣà ọmọ Oòduà. Oúnjẹ ní gbogbo àwa tá a dúró ń bí báyìí àwòṣàṣà ọmọ Oòduà. Àwa náà dúpẹ́ pé a fẹ́ kó máa kọ̀ntínú báyìí ó dẹ̀ máa lọ báyìí títí a máa fi wọnú Ògo tuntun lágbára Ọlọ́run báyìí January gbogbo wa náà máa dé ní Ògo tuntun lágbára Ọlọ́run. Ìmọ̀ràn wo lẹ ní fún àwọn tó ń wò wá lásìlé? Ìmọ̀ràn tí mo ní ni pé kí gbogbo àwọn èèyàn tí wọ́n tún tí join wa wọ́n ti join wa pé ọ̀nà kan ṣoṣo tó wà fún àti ṣàṣeyọrí àti ṣàṣeyè àti ṣàṣeyege nínú ayé wa kí ọkàn wa lè balẹ̀ nínú ìlú wa ọ̀nà kan ṣoṣo náà ni Yorùbá Nation. Yorùbá Nation. Ìgbò. Òòṣà. Ìgbò. Òòṣà. Ìgbò. Òòṣà. Orílẹ̀-èdè Yorùbá gbé wa kó ní gbọ́dọ̀ alẹ́. Àṣẹ Olódùmarè. Ẹ jọ̀ọ́ bàbá kí fáwọn tó ń wò wá lásìlé. Alákọ̀ọ́kọ́ mo kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tí Ọlọ́run jẹ́ kí n wà nínú ìrìnàjò yìí. Mo kọ́kọ́ láyọ̀, inú mi dùn, ayọ̀ mi sì kún pé mo láǹfààní àti darapọ̀ mọ́ ẹgbẹ́ ìjàǹgbara ọmọ Odùduwà ilẹ̀ Yorùbá. Nígbà tó Ọlọ́run ti wá kà mí yẹ, ìmọ̀ràn tèmi ní fún gbogbo ilé ni pé kí gbogbo wa tètè yára ká túraká ká tètè sa ipá tí ẹnìkọ̀ọ̀kan bá lè sà ká jọ parapọ̀ ká ṣe lẹ́yọ̀kan ká lè tètè gba ilẹ̀ Yorùbá ká gba ilẹ̀ Oòduà kúrò lọ́wọ́ àwọn jẹgúdújẹrá ká gbà kúrò lọ́wọ́ ìjọba amúnisìn ìjọba tara ẹni nìkan tó mú gbogbo ọrọ̀ àgbáyé tó fi gbọ́ bùkátà ara wọn nìkan. Àdúrà mi sọ́lọ́ ni pé Oòduà náà ó gbé wa o kò sì ní gbé ọ̀dàlẹ̀ ṣàfàná ní ọ̀pá gbogbo ọ̀dàlẹ̀ pátá. Ǹjẹ́ tí a bá gba òmìnira yìí ṣé yà ò ní jẹ ọmọ Yorùbá kan? Kò sọ́nà tí yóò bá jẹ wá nítorí Ọlọ́run ti ṣètò gbogbo ètò pátá fún ọmọ Yorùbá. Ọlọ́run ti tò kíní yẹn tó jẹ́ kò sí ọ̀nà tó lè bá wọlé fún ilẹ̀ Yorùbá. Ó lè ló pa ọ̀pọ̀ tí gbogbo abá ti wá mọ̀ pé àtidélẹ̀ Yorùbá kò ní sí olè mọ́ nítorí ọ̀dàlẹ̀ balẹ̀ kú ẹni bá dalẹ̀ abẹ́lẹ̀ lọ ni. Ẹ ṣeun gan púpọ̀. Ẹ jọ̀ọ́ kí ni orúkọ yín àti ìlú tí ẹ ti wá o? Orúkọ tèmi ni Adémọ́lá Emmanuel. Koiki Media. Orúkọ tèmi ni Adémọ́lá Emmanuel wá láti ayédè ìlú wa. Gómìnà ìlà ń lọ bí mo ń ṣe yìí. Inú mi dùn pé mo wà ní ìrìnàjò yìí púpọ̀ gan. Mo dẹ̀ rí àwọn nǹkan tí mo fẹ́, mo gbà ládùúrà pé nígbà tá a bá délẹ̀ lérí náà ní tiẹ̀ nìkan sí àwátì. Àṣẹ 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 àṣẹ. Yorùbá Nation. Ẹ jọ̀ọ́ bàbá mi kí lẹ ní fún àwọn tó ń wò wá láti ilé. Ohun tá a ní ni ká múra láti gba ilẹ̀ Yorùbá ká gbòmìnira kúrò lọ́wọ́ àwọn jẹgúdújẹrá àwọn tó jẹ́ pé tara wọn nìkan lọ́mọ ẹnìkan wọn ò rí tẹ ọmọ ẹnìkan rárá. Lẹ́lẹ́ ni yóò máa fẹ́, 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 àsíá Yorùbá Nation, lẹ́lẹ́ ni yóò máa fẹ́, lẹ́lẹ́ o, lẹ́lẹ́ ni yóò máa fẹ́, 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 àsíá Yorùbá Nation, lẹ́lẹ́ ni Yorùbá Nation. Bàbá mi ẹ sọ̀rọ̀ kan sí ìṣẹ́jú méjì ní tá a fẹ́ gangan ní orílẹ̀-èdè Yorùbá. A fẹ́ gbalẹ̀ orílẹ̀-èdè Yorùbá ni a fẹ́ kọ́ ònú ìjọba amúnisìn a fẹ́ kí wọ́n jí wa gbé mọ́ a fẹ́ kí wọ́n pa gbogbo wa run mọ́ a fẹ́ Fúlàní a fẹ́ màálù. Kí ni orúkọ ti yín? Akínyẹmí Ẹ̀sùn. Àti ìlú tẹ́ ti wá? Ayétòrò. Orílẹ̀-èdè Yorùbá gbé wa o. Ọ̀ṣẹ̀ bẹ́ẹ̀. Onígbèrán ọ̀dàlẹ̀. Bàbá mi a kú àtàárọ̀. Láti Ọ̀yọ́ Aláàfin àbí? Bẹ́ẹ̀ ni Ọ̀yọ́ Aláàfin kí ló tí a fi dúró síbi tá a dúró yìí tó fi dà ipa dúró lójú ọ̀nà. À ń dòde àwọn èèyàn wa láti máa ṣe àwárẹ̀sì wa lọ sí Abẹ́òkúta. Mega rally wa à ń lọ sí Abẹ́òkúta àwọn á dòde àwọn èèyàn wa. Bàbá ẹ sọ ọ̀rọ̀ kan sí ìṣẹ́jú méjì nípa mega rally tí a ṣe ní ìta change. Nípa mega rally tí à ń ṣe àwọn Yorùbá lè ṣe ẹ̀mí tí mò ń sọ ẹ̀ láti Ọ̀yọ́ Aláàfin mọ́ ilé Fatara.
à ń jà fún òmìnira Yorùbá a lè bá ẹnìyàn kan jà so ẹ̀tọ́ wa là ń jà fún so a lè ṣe mọ́ ó ti sú wa òmìnira Yorùbá la fẹ́ so ìta ń jà fún nìyẹn. Afa orílẹ̀-èdè Yorùbá gbé wa. orílẹ̀-èdè Yorùbá gbé wa o. àmì àṣẹ. Kò ní gbọ́dọ̀ lẹ ẹ jọ̀ọ́ ẹ sọ ọ̀rọ̀ kan tàbí méjì nípa ìjàngbara tí à ń jà yìí fún òmìnira Yorùbá yìí. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ìjàngbara fún ọmọ Yorùbá. Àmọ̀ràn mi fún gbogbo àwọn tó ń wò wá ni pé kí gbogbo wọn tún yáyá kí wọ́n tún yáyà ká gbára wa kúrò nínú ìjọba 419. So àwọn ẹ̀gbọ́n mi àwọn àbúrò mi àwọn bàbá mi tí wọ́n wà nílé tí wọ́n sọ pé irọ́ nìkan tó ń ṣe yìí kí wọ́n tètè dìde kí wọ́n jí gìrì kó lójú oorun kí wọ́n darapọ̀ mọ́ wa láti gbára wa ìjọba mú. Yorùbá nation. No going back. Yorùbá nation. No going back. Yorùbá nation. No going back. Igbo. Òòṣà. Igbo. Òòṣà. ọlọ́mọdé ojú tí a. Bàbá mi ẹ ṣàdúrà tẹ̀ ń ṣe lọ. adé ọlọ́run fún ojú táwọn bàbá tó bí àwa mọ́dójú ti àwa lórúkọ Jésù mọ́dójú ti wa lágbára àwọn tó ní ilẹ̀ Ọ̀yọ́ àti ilẹ̀ Yorùbá ọmọdójú ti wa àti ilẹ̀ Oòduà ibi tí tó wá gbé tó Oòduà tó gbé ajáde débi tá a dé lónìí ibi tá a tún ti wá sọ pé àwa ń dúró dè àwọn èèyàn wa àwa kọ́ là ń dúró dè wọ́n Yorùbá ní ń dúró dè wọ́n ilẹ̀ Oòduà ní ń dúró dè wọ́n Ọlọ́run wá dúró de àwa náà níbi tá a lérò wá dúró de àwọn náà níbi tí wọn ò lérò gbogbo ẹni tó wá sọ pé òun ó jẹ́ bákan lórí tá à ń ṣe yìí tó ń wò ó dùn ó dè wá níbikíbi lọ́nà kọ́nà àwọn oríṣiríṣi níbi tá a wà yìí àwọn tí ń pààyàn àtàwọn tí ń ṣe èèyàn lóore wọ́n wà ṣùgbọ́n èyí tó bá tọ́ sí wọn tó jẹ́ ilé Oòduà tó bá yẹ pé lóòótọ́ lágbára fún ilé Oòduà kó mú wọn ilé Oòduà kó mú wọn gbogbo àwọn tó bá dúró dè wá ilé Oòduà kó mú wọn gbogbo àwọn tó bá ní ilé Oòduà táwa ń jà fún yìí kìí ṣe torí tèmi kìí ṣe torí ti ẹnìkan kan ṣùgbọ́n torí pé àwọn èèyàn tó pọ̀ torí mi lè dóyè lóyún tí ó bí ìgbọ̀n 25 lẹ́ẹ̀kan náà ẹlòmíì lè dóyè lóyún tí ó bí ìgbọ̀n gbogbo nǹkan pátápátá tó Ọlọ́run fi dóyè kó dóyè wá. àwọn èèyàn látọ̀yà láti ní kí ẹni fáwọn tó wà ní. ẹyẹ tó wà nílé ẹtú jáde kò sí nǹkan àwa lakọ àwa ti gba ilẹ̀ wa àti gba náà nìyẹn kò sí ní tí yàrá yà kọ́ padà federal government ti ṣe nígbàgbẹ́ o orílẹ̀ Yorùbá. ẹ̀yin ò ní ìfẹ́ púpọ̀ ilẹ̀ Yorùbá yìí àfẹ́ gbà láì sí gbà sórí gbogbo Fúlàní àfẹ́ wọn ládùúgbò mọ́ àfẹ́ ọmọ ilẹ̀ Yorùbá yìí àfẹ́ gbà. ló ṣe rí ni. ní ọ̀rọ̀ púpọ̀ náà. bàbá mi láti lò ó. láti ayétòrò ìsàlùwélé ìdàkásì ìdàkókè. stéètì wo. Ogun State. Ogun State ok. èmi náà lọ́rọ̀ púpọ̀ tá a fẹ́ sojú pé kọ́nà ọba bá ṣe dìde sí ìdí nǹkan yìí kọ́nà ọba náà ní wa lọ́wọ́ ilẹ̀ rẹ̀ Yorùbá tá a fẹ́ gbà ẹ̀ kọ́nà dẹ̀jẹ̀ tó wà náà dáadáa òwúrọ̀ àti ń gbà báyìí kọ́nà jẹ́ kó bọ́ sí wa lọ́wọ́ pátá àfẹ́ má dàrú mọ́ rárá àfẹ́ yà jẹ́. Ọlọ́run á jẹ́ kó rí bẹ́ẹ̀ Ọlọ́run á jẹ́ kó rí bẹ́ẹ̀ bàbá ẹ ṣàdúrà fún orílẹ̀-èdè Yorùbá. gbogbo èròǹgbà wa lórí òmìnira Yorùbá Ọlọ́run bá àṣà adé yìí Ọlọ́run mọ̀dà padà yìí mà ẹ̀tọ́ wa ti dé báyìí kọ́lọ́run bá gbà kíákíá kọ́lọ́run bá stamp ẹ̀ torí àwọn ọmọ Yorùbá wọn ti dìde báyìí pé o tó gẹ́ẹ́ àṣẹrú mọ́ nílẹ̀ Yorùbá Ọlọ́run gbà fún wa ní kíákíá. àṣẹ òmìnira Yorùbá kíákíá akúṣẹ́ ìlú orílẹ̀-èdè Yorùbá gbé wa kò ní gbọ́dọ̀.